Ibn Taymiyyah ṣé ó ṣẹ̀ṣẹ̀ ń yẹ̀pẹ̀ àwọn sọ̀hábà ni. ṣé Ibn Taymiyyah ṣẹ̀ṣẹ̀ ń yẹ̀pẹ̀ àwọn sọ̀hábà ni. ọ̀gá ẹni tí ń yẹ̀pẹ̀ sọ̀hábà jù. ọ̀gá ẹni tí ń yẹ̀pẹ̀ àwọn sọ̀hábà jù. Ibn Taymiyyah ni. Ibn Taymiyyah ni. ó yẹ̀pẹ̀ Umaru. ó yẹ̀pẹ̀ Umaru. ó yẹ̀pẹ̀ Abubakari. ó yẹ̀pẹ̀ Abubakari. ó yẹ̀pẹ̀ Usmanu. ó yẹ̀pẹ̀ Usmanu. ní Ibn Taymiyyah. ní Ibn Taymiyyah yẹn. ìwà ni àbá kan bú sàbẹ. àbá kan bú sàbẹ. bú sàbẹ tó Ibn Taymiyyah. tábù sàbẹ tó Ibn Taymiyyah. sọ̀bẹ́ ni yọ ẹnu ẹ̀ ń yọ. ta ló bú sàbẹ tó Ibn Taymiyyah. ẹ jẹ́ fún yín nílùú ẹ̀. ẹ̀rí ẹ̀rí. Ibn Taymiyyah yata'anu bil khulafa'i ar-rashidin. yìí máa fẹnu sátà àwọn afa àwọn sàbẹ. ìmọ̀ fẹnu sátà àdúgbò àwọn sàbẹ. zakara Ibn Hajar al-Asqalani fi durar al-kamina tíra kan bẹ tó gbé ní adurar al-kamina. tíra kan bẹ tí wọ́n ń pè ní adurar al-kamina. Ibn Hajar al-Asqalani Ibn Hajar al-Asqalani. ó sọ ń bẹ. ó sọ bẹ́ẹ̀. níbi sọfúà 153. níbi sọfúà 153. ìdí alákọ̀ọ́kọ́. ìdí alákọ̀ọ́kọ́. anna Ibn Taymiyyah khatta'a Umar ibn Khattab. Ibn Taymiyyah ó khatta'a Umaru. Ibn Taymiyyah ó khatta'a Umaru. ó ní Umaru máa ń sọ̀rọ̀ sọ. ó ní Umaru ó máa ń sọ̀rọ̀ sọ. kò mọ tí ń sọ. kò mọ tí ń sọ. ó khatta'a rẹ̀. ó khatta'a rẹ̀. Umaru ibn Khattabi. Umaru ibn Khattabi. fi shay'in níbi nǹkan kan. níbi nǹkan kan. ó ń pe Umaru ní aláìmọ̀kéwú. ó ń pe Umaru ní aláìmọ̀kéwú. ń pè é ní aláìmọ̀ tí ń sọ. ó ń pè é aláìmọ̀rọ̀ sọ. ó khatta'a rẹ̀. ó khatta'a rẹ̀. ó ló ṣe mistake. ó ló ṣe mistake. sàbẹ. wa innahu qala an Usmana annahu kana yuhibbu al-mala. ó sọ lẹ́nu ara ẹ̀ pé Usman ibn Affan ó fẹ́ràn owó. ó sọ lẹ́nu ara ẹ̀ pé Usman ibn Affan fẹ́ràn owó. Usman wo. Usman wo. ó láìkí owó jù. ó láìkí owó jù. kó gbogbo fámìlì ẹ̀ sínú òṣèlú. ó kó gbogbo fámìlì rẹ̀ sínú òṣèlú. kán lè máa jọ máa lálàsí owó. kán lè jọ máa lálàsí owó. kéde Usman jẹ o. Usman tèmi lélẹ́yìí kéde Usman tiẹ̀ ní wí. Usman sàábé. ti sàábé ní wí. ó ló nífẹ̀ẹ́ owó kó gba àwọn mọ̀lẹ́bí rẹ̀ síbi òṣèlú. ṣé irú ẹni yẹn ló yẹ kóhun náà mọ fẹmi sátà. ló yẹ kóhun náà mọ fẹmi sátà. wa anna Aba Bakri aslama shaykhan la yadri ma yaqul. ó sọ yìí pé Abubakar Siddiq. ó lọ Abubakar Siddiq. àgbàlagbà ló fi gbà sílámù. àgbàlagbà ló fi gbà sílámù. ọpọlọ rẹ̀ ò pé. ọpọlọ rẹ̀ ò pé. kì í máa ti máa ń wí. kì í máa ti máa ń wí. ṣé irú ọ̀rọ̀ ń dà. ṣé wọ̀rọ̀ ń dà sáwọn sábẹ́ ànábì. Ibn Taymiyyah ló sọ bẹ́ẹ̀. Ibn Taymiyyah ló sọ bẹ́ẹ̀. wọ́n ní tẹ́ bá ń wí tiwa ẹ jẹ́ ká wí tiwa. ẹ jẹ́ á wí tiwọn náà. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. ọ̀rọ̀ bọ̀rọ̀ bọ̀. eégún aláré. eégún aláré. وذكر الحافظ أيضا في دار الكامنة حافظ أتطور يسمون ترى تنقل دار الكامنة نبي page 114. page 114. جيزي ولا كوكو. جيزي ولا كوكو. قل إن ابن تيمية خطأ أمير المؤمنين عليا كرم الله وجهه. أتو خطأ علي. أتو خطأ علي. ó ní Ali tẹ́ríhun. Ali tẹ́rí yẹn. كرم الله وجهه في 17 موضعا خالف في النص الكتابي. ó ní Ali ó tú Kùránì tukutu. ó ní bàbá wa la Ali wọ́n tú Kùránì ní tukutu. Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀. lẹ́nu ẹ̀ lọ Ibn Taymiyyah. ó ní Ali tú Kùránì tukutu. ó ní tukutu la Ali tú Kùránì. وأن العلماء نذهبوا إلى النفاق لقوله هذا في علي كرم الله وجهه. gbogbo àwọn àfáà wọ́n wá fi Ibn Taymiyyah tì síbi nifaq. àwọn afi Ibn Taymiyyah tì síbi nifaq. pẹ̀lú ọ̀rọ̀ tó sọ tó fi bà á níjẹ́ yìí. pẹ̀lú ọ̀rọ̀ tó sọ tó fi bà á níjẹ́ yìí. wọ́n fẹ́ dalẹ̀ rú ni. wọ́n fẹ́ dalẹ̀ wọ́n fẹ́ túlẹ̀ ni. wọ́n fẹ́ bẹ̀sì jẹ́ ni. wọ́n fẹ́ bẹ̀sì jẹ́ ni. wọ́n fẹ́ dàrin àwọn sábà rú ni. wọ́n fẹ́ dàrin àwọn sábà rú ni. ó sì lè máa sọ pé Ali tú Kùránì tukutu. ó sì lè máa sọ pé Ali tú Kùránì ní tukutu. àwọn àṣẹ ti sáàbù nifaq sọ́dọ̀ rẹ̀. àwọn àṣẹ ti sáàbù nifaq sọ́dọ̀ rẹ̀. ولقوله أيضا فيه إنه كان مغسولا. ó ní Ali wo. Ali wo.
tàti pàtì àlí tó ti pati tàti yọ sẹ́tì tó ti yọ sẹ́tì ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ lẹ́nu ara rẹ̀. lẹ́nu ara rẹ̀ lọ́hùn. wàyí náà wù kọ́tàlá lèrè àṣàtì láàrin dìyànàtì ó ní àlí àlí ń jagun ń jagun síbi tọ́lọ́hún síbi tọ́lọ́hún ń jagun ń jagun síbi tọ́lọ́hún síbi tọ́lọ́hún fúnra rẹ̀ ó ń jagun fúnra rẹ̀ ń jagun ń jagun fúnra rẹ̀ ń jagun ń jagun fúnra rẹ̀ kìí ṣe pé ń jà fẹ́sìn kìí ṣe pé ń jà fẹ́sìn lírì àṣà ni láti fi jọ̀gá lásán láti fi jọ̀gá lásán ni kìí ṣe pé ń jagun nítorí tọ́lọ́hún kìí ṣe pé ń jagun torí tọ́lọ́hún láti fi jọ̀gá ní fi jagun ẹgbẹ́ kó lè jẹ lórí ni ó lè jó lórí kìí ṣe nítorí tọ́lọ́hún kìí ṣe torí tọ́lọ́hún Ibn Taymiyyah ló sọ bẹ́ẹ̀ Ibn Taymiyyah ló sọ bẹ́ẹ̀ àbí kí tuntun bí ṣé ká tuntun kà ó ní àlí àlí ń jagun ń jagun kọ́ọ̀tàlà ó ń jagun ń jagun kìí ṣe nítorí ẹ̀sìn o kìí ṣe nítorí ẹ̀sìn nítorí àtijọ̀gá ni torí àti jọ̀gá ni bó ti sọ ni o bó ti sọ nìyẹn. papa zakara Ibn Taymiyyah dhalika fi kitabihi al-Minhaj ẹ lọ wo tíra rẹ̀ tí ń jẹ́ al-Minhaj ẹ lọ wo tí Ibn Taymiyyah àti jáde ibẹ̀ ló nìyẹn ti kọ̀ndẹ́mù gbàgbọ́n tá a wí ibẹ̀ ló ti kọ̀ndẹ́mù gbàgbọ́dá wí Lẹ́nu rẹ̀. lẹ́nu rẹ̀ láwọn sàábì ànábì ẹ wá lẹ́nìkan bọ́ ẹnìkan bú sàbí ẹ láfa kan bú sábẹ́ tándálẹ̀ tàndálẹ̀ tándálẹ̀ ọ̀dálẹ̀ kólé ọ̀dálẹ̀ kólé Ibn Taymiyyah ni Ibn Taymiyyah ni faqala man sa'u wa laysa alayna ó wá ń sọ bó ṣe wá náà sùn nìyẹn o bó ti bí wọn náà sùn nìyẹn. ó ní laysa alayna an nubayi'a ajisan an al-'adli alayna wala tarikan lahu fa'immatu sunnati yaslimuna annahu ma kana al-qitalu ma'muran bihi wala wajiban wala mustahabban ó ní àwa o àwa ó o ń sọ lẹ́nu ara rẹ̀ ó ń sọ lẹ́nu ara rẹ̀ àwọn ò ní sọ̀rẹ́ndà àwọn onísọ̀rẹ́ndà àwọn ò ní sebéha àwọn oníṣe bíà àwọn ẹni tẹ́ pé kánà ajisan anil adli ẹni tí kèsè déédéé ẹni tí èsè déédé ń pe àdílé ẹni tí kèsè déédéé ó ń pe àlílẹ̀ ní kèsè déédé wala tarikan lahu fa'immatu sunna ó ní àwọn afa sunna àwọn àbá súnà ti tara rẹ̀ ní o títara rẹ̀ kì í sọ àwọn afa sunna àwọn òun ló ń pè rẹ̀ ní àwọn táwọn ajá afa sunna òun ní pé àìlẹ́ dáhùn jẹ́ àbá súnà àwọn afa sunna sálábí 1990 àwọn àbá súnà sábà àwọn 1990 àdàlúrú àwọn àjàlúrú òun ní àwọn táwọn jẹ àwọn òun ní àwọn yaslimuna annahu ma kana qitalu ma'muran bihi wala wajiban wala mustahabban ká máa jagun níta máa ti gbá nínú Kùránì pé ká ṣe àwọn òní ṣe tiwa o ìta àbá ti bá nù Kùránì pé ká ṣe àwọn oníṣẹ́ tiwa ní sẹ́ni ká lọ jagun ni sẹ́ni ká lọ jagun ni. ọ̀rọ̀ burúkú tó sọ sáwọn sàbí nìyẹn ọ̀rọ̀ burúkú tó sọ sáwọn sàábé nìyẹn só lọ bẹ́ẹ̀ só lọ bẹ́ẹ̀ mí gbọ́ ẹgbẹ́ yẹ̀wò só lọ bẹ́ẹ̀ ẹ̀yin náà gbé yẹ̀wò fúnra yín ẹgbẹ́ yẹ̀wò só lọ bẹ́ẹ̀ àmọ́ àwọn tá à ń bá wí àmọ́ àwọn tá à ń bá wí àwọn tá à ń bá wí sì mara wọn àwọn náà dẹ̀ dára wọn mà ẹ̀yin tí kìnìún yẹn ń jọ pé ń kàn yín ẹ̀yin má bínú ẹ má bínú